ṣúgà bíi tìrèké tí kán sẹ́nu onífàájì bójúmọ́ bá mọ́. Orin bí oyún ìbejì àti bẹ́tà tí finú yeye tó bí wọn lọ́mọ. Àwọn orin pàpàpà bí ẹni gbálù bàtà lójú. Gbogbo wọn bá fẹ́ ṣe láyé ẹjẹ́ àfitì kábíyèsí Èdùmàrè kún. Mo mọ more than 79 oríkì orílẹ̀ Yorùbá. Ó yá ẹ lọ sí Kwara. Ẹ jẹ́ ká lọ sí Ìlọrin Àfọ̀njá. Ìlọrin Àfọ̀njá ẹjẹ́ àdìgàárì kágẹ́sí ń kẹ́sẹ́ ẹjẹ́ àjọ ẹjẹ́ àforin kìlú yín. Ọmọ ọba tó lọrin ẹjẹ́ àpapọ̀ ọlágẹ́ngẹ́ ọmọ afọkọjà ọmọ àfidà pátẹ̀ngbà. Ẹ lọ sáwẹ́. Awẹ́ ọmọ àjòkú díẹ̀ kò sẹ́ni tí jẹ títí ẹ̀ láàyè. Nílé Akínwùmí ọba bàbá ẹ̀ ọba ní ọba ẹni tó rásọ dára òkè èdò níjọ́ ń bínú rìn òkú dànù. Ó dẹ̀ lọ sí Kàlàbà. Àmì ìmọ̀ kí Kàlàbà. Oríkì wà nínú ewì mi, ìkìlọ̀ wà nínú ewì mi, àdúrà wà nínú ewì mi, kódà ọ̀fọ̀ a máa wọnú ewì mi. Ẹ fún mi lọ́fọ̀ kan jẹ́ ń gbọ́. Tí n bá ní gbogbo aráyé bẹ́ẹ̀ bá sùn kẹ́ ẹ̀ jí Adéṣọlá, mo fẹ́ múrin ewì tó gbáyé wá, mo fẹ́ kọrin kokoko bí ọ̀tá inú omi. Ṣé ẹ mọ̀ wípé tá a bá bí ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ kójúmọ́ tó máa tó ń yọ̀ lágbà tuntun ọ̀fọ̀ ni. Wọ́n pè kíníkan ní evergreen, ìkan jẹ́ current affairs. Mi kì í sábà kéwì current affairs. Wọ́n máa ń ṣe evergreen. Ọ̀gá ìwà pé Babangida máa lọ àfẹ́ ọmọ kò wúlò mọ́ nísìn. Wọ́n máa ń kí mi pé ẹ̀kí ládé gbó ẹ̀kí mọ̀rọ̀ mu pé ẹ̀kí máa múyan kókò pẹ́kọ̀rọ̀ ẹ̀kí máa mẹ́ẹ̀kọ́ àrùfín àná ọmọ olówó ní jẹdé òtòṣì ní jẹ̀lása ọmọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. Ṣó yẹ kán máa pè mí lọ́mọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá kíyàn tí ó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ìwúrí ni fún àwọn ọmọ ìrántí. Ẹ ó ti parí jẹ́ máa fi sórí kìí. Ẹ máa lórí kìí yín lọ. Ọmọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. Mo ti lọ gba ewì rí ó dé ewì Èkìtì tí mo ti practice ewì oríkì yẹn fún mi 2 weeks. Bàtà máa dé ìfẹ́ǹtì ìyàwó ní kápẹ́ ní wà nù mọ́tò tán ti ṣe. Wọ́n ní ẹ̀yin lákéwì mo lé mi nínú àìjọ mi fẹ́ kẹ́ kì mí ní ọmọ kíní kan. Ẹ kàn sọ pé mo Jésù. Ẹ̀yin ti prepare wa ẹ̀gùn yẹn máa gùn yín gan. Ìyàbá bá yẹ sí sọ̀rọ̀ kì Jésù jọ. Ṣé Jésù lórí kìí? Jésù ọmọ Mèrí ọwọ́ òsì bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ. Ọba tó wá sílé ayé tó wá lajú àfọ́jú. Ọba tó wá tọ́jú arọ. Òun náà làkàbà tá a máa gùn lọ́dọ̀ Èdùmàrè. Kí Jésù lọ́nà. Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? A mọ̀ gẹ́gẹ́ bí akéwì, wọ́n ń ṣòde ìyàwó, oríṣiríṣi ló ń ṣe. Bó tẹ́ jẹ́ ká gbọ́ bọ́n ṣe bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ tí ọ̀pọ̀ nínú wa náà tá a lè kọ́ lára wọn. Ẹ kú àsìkò yìí sà. Ẹ kú ètò, mo sì gbogbo àwọn tí wọ́n láǹfààní àti máa wò wá, àwọn tí wọ́n ti ń wò wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tó ń wò wá lọ́wọ́ àtàwọn tó sì máa wò wá lọ́kàn ní kése pé aburú kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Ẹ bá a dárúkọ yín fáwọn èèyàn. Adétóyèsí Adéṣọlá lórúkọ mi, Bákínì gbogbo ilẹ̀ Yorùbá, Ìrágbìjí olókè méjì takọ́tabo lórí àgbà. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ mú láàyò báyìí? Akéwì ni mí. Mo sì tún jẹ́ pèdèpèdè lórí àgbà. Èwo lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ńbẹ̀? Akéwì ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ ó yẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀. Mi ì mọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ o. Ní tí mo kàn rí ni wípé mo mọ̀ gbà tí mo ṣe ní gbangba. Mo jẹ́ akéwì tó máa ń kéwì lágboolé nígbà tí mo wà ní kékeré torí pé ìyá bàbá mi àsunrárà ni wọ́n sì jẹ́ ọmọ ọba. A máa ń pè wọ́n ní ìyá ọmọ ọba, ìyá ọmọ ọba. Ọmọ tí ọba bí lórí oyè ló bí ìyá bàbá mi. Ọmọ ọba ni wọ́n. Kálọ́kùnrin ni wọ́n ìbájọba. Àwọn ní Ọláyọ̀ ọ̀nà àmọ̀ pé aka ìyá ọmọ ọba. Nílùú yín? Nílùú wa ní Ìrágbìjí. So ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà kó tó di ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìsìn. Ṣé 1991 náà ṣe dá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ̀. Wọ́n ọba tó jẹ nígbà tí èmi wà ní kékeré à ń pè wọ́n ní ọba Timothy Adépọ̀jù Oyèládé. Wọ́n jọba ní 1974. Wọ́n fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún ọdún karùn-ún ní 1979. Àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ìṣàkóso alábẹ́sẹ́kẹ́lé planning committee organizers ni wọ́n wá ní wọ́n fẹ́ kí àwọn akéwì mẹ́ta ṣiṣẹ́ lọ́jọ́ náà. Akéwì àkọ́kọ́ máa jẹ́ ọkùnrin àgbàlagbà, akéwì kejì máa jẹ́ obìnrin àgbàlagbà, akéwì kẹta máa wá jẹ́ àìdá ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin tó máa jẹ́ ọmọ kékeré tó máa kéré gan. Èmi wà ní primary 2. Àwọn yẹn ló wá bọ́ sóde náà wá bẹ̀rẹ̀ sí wá àwọn primary school káàkiri. Ọmọ kan máa ń kéwì ní LA primary school tó yẹ sáde. So náà wá gbé mi wá nítorí pé ó jẹ́ pé àbúrò ìyá bàbá mi ni ọba tó wà lórí oyè. Oríkì yẹn ò jìnnà sí mi lórí, oríkì yẹn gẹ́gẹ́ mo kọ́kọ́ mọ̀. So àwọn náà wá wá mi rí. So akéwì àkọ́kọ́ ni bàbá tó máa ń pè ní àkàrà oògùn nínú ìpújọ rẹ nínú irúnmọlẹ̀ lọ́dọ̀ bàbá Dúládépọ̀. Wọ́n pe màmá kan ní màmá Adéogún Aládòkun. Àwọn ni wọ́n bí Rasaki Aládòkun tó lù fún Kẹsàn-án ní Adé. Akéwì ni wọ́n àgbà ni wọ́n o, nígbà náà àgbà sí ni wọ́n o. So èmi ni mo kéré jù ní kẹta. Bẹ́ẹ̀ ni. Ọdún 1979. mo wà ní primary 2. Wọ́n gbé mi sórí àga gan ni kí pé ojú mi tó òkè.
torí mo sọ pé mi ì lè mọ bí mo ṣe bẹ̀rẹ̀ ewì ní sàn. ṣé ẹ rántí ewì tẹ́ ké lọ́jọ́ yẹn? Àdàdà Oríkì kábíyèsí náà ni ó wà ní Àkànó ọmọ alágbàdo Ègbò, torí pé ilé ìyá wọn nìyẹn. Abàgbàdo ẹ̀wà lọ́tọ̀, ẹ̀wà ló gbótè gbòògbò, Ògúnmólú, Ìjẹ̀ṣà Òṣòré, onílẹ̀ òbí, ẹ̀rú ọwá, ọmọ olóyèyè, Ìjẹ̀ṣà mọ́dù àpànàdà. Òkèké aṣọ wọn lóde Ìgbàjọ, ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mì aṣọ òde Ìjẹ̀ṣà. Ogun lọ́bẹ̀ mú apá dẹ̀ pé ọba tó mo lé mi ò pé rí ọba. Orí wọn sàwọn onílù jọ fún mi. Àtúnṣe practice. 1979. Kábíyèsí ná 5 naira méjì fún mi, gbogbo yẹn ló sì gbọ́ pé ọmọ kan kéwì o. Ó gba 5 naira méjì fún lọ́dún yẹn. Bàtà wa kó wá sí wọn kó wá fún bàbá wọn nìkan káwọn sáwọn máa kó lọ. Káwọn ṣàdúrà fún mi. Ní 1979. 79. So ìgbà tí mo lè rántí nìyẹn pé ó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tí mo wá ń ṣe fúnra mi pé mo lè kéwì sà 1984 ni. Ìyẹn nígbà tí àwọn tí a bá ní grammar school fẹ́ ṣe valedictory service wọ́n fẹ́ jáde. Ayẹyẹ yẹn máa ń pọ̀ ńgbà yẹn pẹran ṣe patí àwọn èèyàn wá. So wọ́n mú mi gẹ́gẹ́ bí láti kí àwọn ẹ̀gbọ́n wa. Báwo lẹ tún ṣe kí wọ́n gbà yẹn? Wọ́n pọ̀, ilé kálukú ni wọ́n máa fi kí torí pé kì í ṣe pé mo kàn jẹ́ akéwì tí ó máa ké lórí òfèrèfé. Mo mọ more than 79 oríkì orílẹ̀. 79%. Tilẹ̀ Yorùbá yìí. Tilẹ̀ Yorùbá. Ẹ fún wa bíi mélòó kan. Sẹ́yìn ẹ̀sọ̀ lù kan. Ó yẹ ẹ lọ sí Kwara. Ẹ jẹ́ ká lọ sí Ìlọrin Àfọ̀njá. Ìlọrin Àfọ̀njá ẹ jẹ́ àdìgàárì ká gẹ́sí ń kẹ́sẹ́ ẹ jẹ́ àjọ ẹ jẹ́ àforin tìlú yín. Ọmọ ọba tó lọrin ẹ jẹ́ apápọ̀ ọlágẹ́ngẹ́ ọmọ afọkọjà ọmọ afídà pàtẹ́ngbà. Wọn ò ṣẹbọ wọn ò ṣògùn. Ìlú tóbi tó lọrin kò léegun nínú. Wọ́n lọrin lóde Ìlọrin ẹ̀sìn léegun lé wọn ọkọ̀ sí lóru ọbẹ̀. Ẹ lọ sí Èkìtì. Èkìtì wọ́n máa ní pé ta ní òbọ̀bà rè dí àpò wọn á ní kí wọ́n fún wọn lówó wọn á ní kí wọ́n fún wọn láṣọ. Ọmọ olókè méje òkè làbọ̀ báàgùn lókè nílé àrólú ọmọ olólòdó rẹ̀ lérẹ́yìn ọgbà kárí múrẹ́mọ ọmọ alágbogbo àdìlù gbọngbọn lọ́jọ́ ẹ̀sìn ńlá ó ti ṣe èyí sí o. Èkìtì ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ sáwẹ́. Awẹ́ ọmọ àjòkú díẹ̀ kò sẹ́ni tí jẹ títí ẹ̀ láàyè nílé Akínwùmí ọba bàbá ẹ̀ ọba ní ọba ìrètòrasọ dára òkè èdò níjọ́ bínú rẹ̀ òkú dànù. Ìjẹ̀bú ńkọ́? Ìjẹ̀bú alárè ọmọ kéré ọmọ aníntòyìnbó ò ní nílé ìran òyìnbó kan ò lóòsà. Ìjẹ̀bú ti lówó tẹ́lẹ̀ kóyìnbó tó kówó dé òyìnbó kówó pàǹdọ́là dé owó ọmọ alárẹ̀. Ẹnì sọ ní Ìrágbìjí. Ìrágbìjí ọmọ olókè méjì takọtabo lórí àgbà ará mo kéde mo jẹgbẹ́ mo fa kaṣó lẹ́sẹ̀ òkè ará mo kéde mo jì owó ìlú kábíyèsí ọba Abdulrasheed Ayọ̀túndé Ọlábọ̀mí òdòdó àsọdẹdẹrọ májá ìwọ òlé májá. Ó dẹ lọ sí Kàlàbá. Àmì ìmú kí Kàlàbá. Bọ́bá Kíní ṣé gbogbo oríkì tẹ́ ń ka inú ìwé ló wà ní àbí báwo ni ṣé research náà ni? Ṣé rí tí Ọlọ́run máa fẹ́ fún yàn lẹ́bùn Ọlọ́run máa ń fún yàn tán ni o. Téèyàn bá tojú bọ̀ ni ló lè má pé Ọlọ́run fún wa kì í ṣakéwì nílé wa. Ẹ̀bùn wá ni Ọlọ́run dẹ̀ fún wa pé nítorí pé wá ti wá yẹn náà tí àwa náà wá dúró àwa ń gbìyànjú sí i àwa mọ̀ gbogbo èèyàn tí mo bá pàdé tí n bá àwọn àgbà kan ṣáájú wa o àwọn bàbá Sulaiman Ayélára Àjọbíewé. Ṣé wì ní tiwọn àbẹ́ṣà? Ẹ̀ṣà ni wọ́n ń ké ṣùgbọ́n ọmọ ìyá kan náà ni wọ́n. Ìyàtọ̀ wo láàárín ewì àtẹ̀ṣà? Ẹnìkan ń gbá table tennis ẹnìkan ń gbá football ẹnìkan ń gbá basketball ní gbogbo ẹ̀. So ẹ̀ṣà ni wọ́n fi máa ń pe àwọn ọba lórí ìjókòó náà fi ń jí wọn láàárọ̀. Ẹ̀ṣà ni bàbá Àjọbíewé ń pè. Sẹ́yìn náà ń ṣẹ̀ṣà yẹn? Mi kì í ṣẹ̀ṣà mo ní ohun ẹ̀ṣà ṣùgbọ́n mi kì í ṣẹ̀ṣà torí wípé. Ẹ fún mi lóhùn ẹ̀ṣà kan. Máa gbọ́ bó o bá gbóhùn ẹnu mi Àdìsá kọ́ ọmọ ọba ìyáàmù. Bí n bá ń lọlé àwọn bàbá mi mo ló lápẹẹrẹ ni lùkú bá dá ń lọ ọmọ rẹ̀ ẹ̀ẹ́gbè. Ìyẹn ni ohun ẹ̀ṣà. Ẹ̀gbọ́n wa Alhaji Taiwo Hasan Ogogo ẹ̀ṣà náà ń pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan ń sùn jálá. Bàbá wa ìjálá yàtọ̀ bàbá wa tán wà lóṣogbo bàbá Alábí Ògúndépò. Àwọn ni wọ́n kọ́ máa ń gbé wọ̀ gbogbo ọkọ̀ tó níbi ilé gbogbo ọkọ̀ tó bájú níbi ìlọ. Oògùn láì fọyán mu. Fọyán mu kẹrù ò bẹ́ẹ̀ kọ́. Àgùnjẹ kẹrù ò bòòsà l'Ógbómọ̀ṣọ́ eré ọdẹ náà ní ìjálá náà làwọn náà ń sùn. So àwọn ewì tèmi ń ké yìí lọ là ń pè ní ewì àtẹnudẹ́nu. Àwọn ni bíi bàbá Ọlárẹ̀wájú olóògbé Moshood Ọlárẹ̀wájú Adépọ̀jù Àkànmú Alásàlẹ̀ Ìbàdàn. Bàbá Túbọ̀sún Aládàpọ̀ olóògbé Gbénga Adébóyè àwọn Adébísí Akéwì Tọ̀mí Jẹ́jẹ́ bàbá wa Tọ́bọ̀ Ọ̀pálẹ́yẹ wọn Ọpẹ́ Ifájẹ́milẹ́yìn akọ̀rọ̀wọ̀sí bàbá wa Gbénga Adéwùsẹ̀ lolódùmarè gbogbo àti mò ń dákọ̀ yẹn akéwì bíi tèmi ni wọn Kúnlé Ológun Dúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ewì àtẹnudẹ́nu ni tó ní í ṣe pẹ̀lú ká fi ìgbàlódé gbé nǹkan àtijọ́ kalẹ̀. Sẹ́yìn mọ Ológun Dúdú? Mi ìmọ̀ Ológun Dúdú ṣùgbọ́n nínú akéwì náà ni wọ́n wà. Ṣe rí ìdí tí
tábà tó ajá Kewi náà ibi tí kálukú mú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ayé gbọ́ pé mo wọ stúdíò orin ewì wọ́n ń tẹ́tí bóyá máa bú sọ́jà bó ṣèlú mo ní rárá akọrin bíi tiwa kì í sọ̀kùrọ̀ olùjọba ewì tó ń bẹ lórí mi ewì ìjà kọ rárá orin ọpẹ́ orin ọlá orin ìmọ̀ràn pẹ̀lú orin àdúrà wọ́n lè gbàjọba nímọ̀ràn èmi náà ń gbàjọba nímọ̀ràn mo gbàjọba Bọ́lá Tinubu nímọ̀ràn mo gbàjọba Babátúndé Fáṣọlá nímọ̀ràn lẹ́kọ̀ọ́ mo gbàjọba nígbà tí mo ní nígbà èmi ń kọrin ewì àìbẹ̀rù láyé sọ́jà lásìkò òṣèlú kẹ́ ẹ jẹ́ KMKO ṣèjọba àsìkò yín lẹ́yìn ọ̀jẹ̀ ewé Kewi mórí pamọ́ tẹ́rù ń bà yín ojo níyẹn ẹ̀ láyà so ó máa ń rí bẹ́ẹ̀ ká gbà wọ́n nímọ̀ràn yàtọ̀ sí ká bu wọn tọ́lọ́ ló máa ń yàn jọba tó bá jẹ́ bàbá tèmi náà ló jẹ president Nàìjíríà bí n bá tiẹ̀ gbà wọ́n nímọ̀ràn ọgbọ́n ló máa gbà kì í ṣe pé màmá pè wọ́n ní olè. Akéwì tó wà Nàìjíríà tó mélòó. a lè mọ iye Kewi tó wà o nítorí pé Ọlọ́run ti tan iná ewì yẹn sí ọkàn àwọn ọmọ kéékèèké báyìí àwọn tí ò tiẹ̀ kéléwì sàn wọ́n ń sun níjàlá kódà àwọn tí ò mọ̀túmọ̀ tí wọ́n ń sọ fọ́ oríkì wà nínú ewì mi ìkìlọ̀ wà nínú ewì mi àdúrà wà nínú ewì mi kódà ọ̀fọ̀ a máa wọnú ewì mi àwọn àfiwé a máa wọnú ewì mi. ẹ fún mi lọ́fọ̀ kan jẹ́ n gbọ́. tí n bá ní gbogbo aráyé bẹ́ẹ̀ bá sùn kẹ́ ẹ̀ jí Adéṣọlá mo fẹ́ múrin ewì tó gbáyé wá mo fẹ́ kọrin kokoko bí ọ̀tá inú omi ṣé ẹ mọ̀ wípé tá a bá gbé ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ kójúmọ́ tó máa tó ń yọ̀ lágbà tuntun ọ̀fọ̀ ni ìyẹn nígbà táwọn àgbàlagbà wá fẹ́ mọ̀ sọ̀rọ̀ wípé kinní kan ò ṣeé dá dúró o ẹ̀yin ẹ lọ sóko ẹ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lórí báyìí kẹ́ ẹ tó débẹ̀ láàárọ̀ ọ̀la yóò tún ti yọ ẹ̀mí ìjáde báyìí. now iṣẹ́ ewì nígbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn gangan ẹni 1984. tí mo lè sọ pé èmi ni mo dárò èmi ni mo dákọ èmi ni mo dá produce. so 1984 sísìn bí 40 years nìyẹn. ṣùgbọ́n tí mo gbé dórí afẹ́fẹ́ gangan tó dórí tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó 1998 ni. ok ó tún dórí tẹlifíṣàn. ó dé tẹlifíṣàn kì í ìgbà tá à ń ké nílùú Ìrágbìjí Òṣogbo nǹkan kan Ìkìrun kúkúkú làwọn yẹn. ó wọ network. nígbà tó di wípé wọ́n dá iléeṣẹ́ AIT sílẹ̀ mo wá gbọ́ prógráàmù ọ̀gá wa Bàṣírù Àdìsá bàbá Agbọ̀nyin àti Ambrose Omide tó o bá lè kéwì tó o lè pẹ̀sà máa bọ̀ lórí mi ní jọjọ mo bá gbéra mo bá lọ bẹ̀ ṣùgbọ́n mo pẹ́ kí n tó débẹ̀ tó ló jìnnà sí Ìjẹ̀bú tèmi ń gbé so wọ́n ti mú àwọn èèyàn mo tó pa àwọn tó máa ṣe mí ní next month o bí Alhaji Tóyìnká wojú ẹ̀ ní TV wọ́n yẹn sọ nìyẹn pé tó o bá lè kéwì tó lè dá máa bọ̀ bí mo ṣe gbàbẹ̀ lọ nìyẹn so ibẹ̀ ni mo ti kọ́ wá bẹ̀rẹ̀ sí kéwì lórí ètò tiwantiwa àwa bíi 12 la kéwì ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ wípé kí n pẹ̀lú àwọn number 1 to 2. nígbà yẹn so Alhaji Tóyìnká wojú ẹ̀ ló ni mo lè pè ní ọ̀gá mi àkọ́kọ́ ní tẹlifíṣàn. ọdún wo nìyẹn. 1998 so gbà tó wá di 2002 ni mo láǹfààní àti gbé ìwọlé iṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkó lórí ètò ọ̀rọ̀ kàbìtì ọ̀gá Gbénga Adébóyè ló dá a lẹ̀ kò sì sí akéwì tí ó wọ rédíò Èkó tí ò ní gba orí tí dàárọ̀ làwọn yẹn sì ń kéwì lórí ọ̀rọ̀ ewì mi sì wà ń bẹ̀ tí ò sì parẹ́ torí pé mo máa ń ṣe nǹkan kan wọ́n pè kíní kan ní evergreen ìkan jẹ́ current affairs mi kì í sábà kéwì current affairs mo máa ń ṣe evergreen. torí current affairs tó bá ti wá. yóò wá yóò lọ yóò wá pé Babangida máa lọ àfẹ́ ọmọ kò wúlò mọ́ nísìn ṣùgbọ́n tí yàrá bá play orin bàbá òbí pé Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ yóò tún máa ta in the next 1 million years táyé bá sì wà. Ọlọ́run fún yín ní ìmọ̀ tó pọ̀ ní iṣẹ́ yẹn gan. Olúwa ṣeun. now báwo lẹ ṣe wá pàdé Lánrewájú Adépọ̀jù. sẹ́rí èmi ni mo kọ́kọ́ pàdé bàbá kí bàbá tó pàdé mi. ìdí ni wípé bàbá mi náà máa ń ra rẹ́kọ̀dù bàbá. bàbá mi dẹ̀ máa ń tẹ̀lé rẹ́kọ̀dù wọn yẹn wọ́n mọ volume 1 volume 2 volume Lánrewájú ó jáde ní ọjọ́ Monday tí ń bọ̀ ẹ lè wá lọ Òṣogbo tẹ́ ẹ̀ bá rí lára bàbá mi àti lọ Òṣogbo láyé rẹ́kọ̀dù ńlá yẹn so mo dẹ̀ máa ń gbọ́ mo dẹ̀ máa ń máìmù ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ máìmù kan fún mi ẹ jẹ́ n gbọ́. kò séwì wọn tí mi lè máìmù. Lánrewájú Adépọ̀jù. ní 1987 nígbà tí wọ́n kí bàbá Awólọ́wọ̀. ní apá kejì wọ́n sọ pé níbo là ń lọ bọ̀ kákọ́ sọ di bàbá Awólọ́wọ̀. wọ́n ní ikú tó pa Awólọ́wọ̀ bí idán lórí ayé gbọ́ nípa akú rẹ̀ wọ́n díwọ́ mọ́ rí. ikú tí wọ́n gbọ́ ní tilé toko tó ká wọn lára gan ni. ṣùgbọ́n ọ̀rọ̀ kì í dunni títí kí ojú ẹ̀ ó bù. ikú mọ́ lórí aláwọ̀ dúdú lọ òsínmọdé bíi ẹ̀rù àǹjànú olóṣèlú àbáláyé bàbá Olúwọlé gbókìkí rọ̀run ojú dápò òjò pàpàpà tí jí sàré lójú ọmọ Maria mo kékeré kó tó di wẹ́lo ikú pẹ́ni yàtọ̀ nínú olóṣèlú ojú dá àbí òdá nígbà tí Abíọ́lá kú bàbá kí Abíọ́lá nígbà táyìn lọ́mọ wúrà kú bàbá kí wọn 1980. bẹ́ẹ̀ni má lọ́n tún ṣe kí ó ní Àyìnlá ọmọ wúrà o sì lùlù mọ́ kí ló tó fi kú láì tí ì dàgbà anígilájẹ́ igi owó tí so fún takọ́tábó a máa ṣàǹfààní fún mọ̀lẹ́bí pẹ̀lú ọ̀rẹ́ ó lawọ́ kì í dá nǹkan tó ní jẹ igbá tá a fún wàrà sí agbégbásófegì ó wá yíbọ́ kí gbá ó tó ṣe bẹ́ẹ̀ a ò fura ni adẹ́tẹ̀ tí ò mọ wàrà fún ló wá dágbánù lọ́jà
bí ò bá sí ọ̀nà ẹ̀bùrú tí kò gbé yọ sáyìnlá ta ló tó bẹ́ẹ̀ láàrin ẹranko kó kápá ọdẹ níbo ni jàǹdùkú ti ń bọ̀ kó tó kápá ọkọ Ìyábọ̀. So mo lè sọ ìwà Bàbá Lárúnwájú Adépọ̀jù 90%. Oh my God. So àwọn fúnra wọn confam wá gbogbo àwa tá a wá dá ẹgbẹ́ Akéwìlẹ̀ ní rédíò Lagos ní 2009 àwa sọ pé a fẹ́ ṣe visitation sí bàbá nídìí Orógbó nìbàdàn láàfin Ewì gangan. Àwa débẹ̀ àwa sọ̀rọ̀ bọ́tà wá sọ̀rọ̀ màá wá tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ àkúnà bàbá yẹn sọ báyìí nínú rẹ́kọ̀dù yín báyìí mo wá sọ bíi mẹ́rin wọn ni ìwọ ọmọ yìí tẹ̀lé mi pọ̀ o. Àwa ni kí wọ́n á jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo wá ní mo fẹ́ gbé wọn sórí ètò mi lẹ́ǹtì Ìjẹ̀bú wọ́n wá fún mi ní condition tí n bá wà mí ní sun léèrè hòtẹ́ẹ̀lì ni màá sùn ibi tí mo bá fẹ́ wà kò gbọdọ̀ sọ tí ń bẹ̀ ìyàwó rẹ̀ ní oṣù oúnjẹ tí mo fẹ́ jẹ ǹjẹ́ hòtẹ́ẹ̀lì àmàlà ni màá jẹ pẹ̀lú ewédú condition mo dẹ̀ máàkì gbogbo ẹ̀ mo ló ti yá ìwọ ló máa fi mọ́tò gbé mi ní gbé mọ́tò mi wá mo wá lọ gbé bàbá wá láti Ìbàdàn èmi àti bàbá nìkan oṣù wà nínú mọ́tò láti Ìjẹ̀bú sí Ìbàdàn wọ́n ṣe prógráàmù yẹn tán àwọn èèyàn rí wọn padà sí Ìbàdàn mo tún wá ìfáìtì wọn sí TV lẹ́kọ̀ọ́. ẹdùnú hòtẹ́ẹ̀lì tọ́lá fẹ́ sùn kò ní sọtí ń bẹ̀ bọ́lẹ̀ tí wàá rí hòtẹ́ẹ̀lì tí yóò sọtí níjẹ̀bú. mo láwọn hòtẹ́ẹ̀lì tí mo ń polówó fún mo wá sọ fún wọn wípé ọ̀nà ìyẹn máa gbà wọlé yàrá báyìí. so bàbá òní lè rántí. mo tún gbé wọn lọ sí LTV èmi àti wọn láti Ìbàdàn sẹ́kọ̀ọ́ sí hòtẹ́ẹ̀lì padà sí Ìbàdàn níjọ́ kejì. gbà tí mo ní bàbá mo ní ta ló máa tẹ̀lé wọn ní àṣekọ má bàa pa mí ìwọ náà ló máa tẹ̀lé mi ìwọ náà ló máa gbé mi lọ. so mo Ọlọ́run ní kí n sọ ìgbà tí bàbá mi gbọ́ pé mo wá pè wọn ẹ̀rọ ọ̀rájì mo wà ní mọ́tò pẹ̀lú bàbá Lárúnwájú Adé wọ́n ní irọ́ ni o àìgbà tó wá bàbá yìí kàn. so wọ́n embrace mi wọ́n fún mi wọ́n bá mi sọ̀rọ̀ àti ibi tẹ́wìn lọ wọ́n ní ká má tijú láti sọ òótọ́ ọ̀rọ̀ pé bàbá Ọbásanjọ́ ni bàbá ẹgbẹ́ Akéwìlẹ̀ Yorùbá láti ìgbà táwọn ti bẹ̀rẹ̀ live patron dẹ̀ ni wọ́n nígbà tí Ọbásanjọ́ ń ṣèjọba àwọn tó kéwì wọ́n nígbà táwọn wá pàdé bàbá ní láàrin òun kéwì bàbá ẹgbẹ́ so bàbá gbọ́ tó wọ́n ní bàbá ẹ̀ ṣàtúnṣe wọ́n ní àwọn máa ṣàtúnṣe so ọ̀rọ̀ ewì mi ó lọ ṣùgbọ́n láǹfààní kí Ọlọ́run nìkan fún wa ní ẹ̀bùn oríkì ó jẹ́ kí kó gbajúmọ̀. ẹ máa ń lọ gboríkì lọ́wọ́ àwọn tẹ́ fẹ́. bẹ́ẹ̀ ni máa ń wádìí oríkì kódà mo ti wádìí oríkì tó jẹ́ oríkì Èkìtì ṣe rí bẹ́kìtì ṣe wà yẹn náà Èkìtì náà pọ̀. bẹ́ẹ̀ni so àwọn ìlú kan tẹ́ ẹ bá foríkì Ọ̀tún Èkìtì kí Èmùrè Èkìtì tẹ́nìyẹn bá kàn wò pé jákàn gbà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá máa pè pé kì í soríkì ìlú wa ló lò bọ̀ Èkìtì náà ni tẹ́ ẹ bá foríkì Ìjẹ̀bú Òde kìjẹ̀bú Igbó ó yàtọ̀ Ìjẹ̀bú Igbó ni Ìjẹ̀bú Igbó rí Molúsì ọmọ Àdòrò Òkè ọmọ Olúfọwọ́rẹ̀ ṣe tirẹ̀ jẹ ọmọ Òkóbì Fósìkà tó ní kó fẹnu ara rẹ̀ wúre oríkì Ìjẹ̀bú Igbó nìyẹn. Ìjẹ̀bú Òde ńkọ́ Ìjẹ̀bú Òde ọ̀tọ̀ ni Ìjẹ̀bú Òde Ajagbalóra ọmọ àpèdépọ̀ tẹ́mọ́lẹ̀ ọmọ aníntóyìnbó ní Ìjẹ̀bú Òde nìyẹn so ó lọ bẹ́ẹ̀ káàkiri so ìwádìí máa ń tẹ̀síwájú. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. báwo wá ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀. iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà nílé ẹ̀kọ́ gíga secondary school ni mo ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n mi ì rí ojú ọ̀nà nítorí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí rédíò kan so tó wà pátápátá láti ìlú mi Ìbàdàn ló wà rédíò wáyò òun ló wà téèyàn bá gbéra láti Ìrágbìjí tó ń lọ sí Ìbàdàn tí ó bá lè sáré dáadáa ní olùwákàtí 2 àtàbọ̀ ta ni ó tiẹ̀ mú mi lọ rédíò kò sí ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run ní kí n máa wo àwọn bàbá Akínkúnmí Àlàbí àwọn bàbá Kọ́ládé Àlàbí mò ń wò wọ́n lọ́ọ̀kan ká máa gbọ́ wọn màá máa máìmù wọn ṣùgbọ́n nígbà dáadáa wọ́n ń ṣètò kan lórí rédíò nígbà tí wọ́n dápínlẹ̀ Ọ̀ṣun náà ní wọ́n pètò yẹn ní Mr. 224 àbí tí mò ń wí òye yín
tá a bá ní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ sórí atẹ́gùn yóò lágbára pọ̀ àti àwọn irú gbólóhùn bẹ́ẹ̀ wọ́n máa ní ọmọ ìyá mẹ́ta tó ń réwèlè àmọ́ ẹ̀ta ń ṣe pìrìsẹ́ńtà ìyá kan náà ló bí wọn. so Kọ́ládé Àlàbí Akúnkúnmi Àlàbí àti Táíwò Àlàbí. so ibẹ̀ ni mo ti wá di pé mo wá délẹ̀ Ìjẹ̀bú mo wá wo bí Adébóyè àtọ̀bọ̀pálẹ̀ yẹn lọ́ọ̀kan. bàbá tọ̀bọ̀pálẹ̀ yẹn wá sí MC níjẹ̀bú ní 1999 ni wọ́n wá sí MC níjẹ̀bú. so mo wá níjọ́ náà wá ń wúwa àtọ̀bọ̀pálẹ̀ yẹn pé bí kí sẹ́yìn pé àwa náà ń ṣe MC kúkúkú agboolé nígbà tá a wà ní secondary school ẹni ṣe náà ń lo command tone fún oní nǹkan ó yá yèyé kinní kan ó yá fa ọkọ ẹ ó yá bọ́ ságbo bàbá yẹn ò fẹ́ tí ìwà ságbo wọn ń dáhùn àlejò lóhùn ṣé ní tọ́bọ̀kálẹ̀ yẹn ń kọ̀máǹdì wọn ó yá kinní kan eléré wa ó yá dá dúró náà bí kí n kó sínú wọn ló ṣe rí bọ́n ṣe parí mo kàn lọ bá wọn ni ìyẹn sà mo ní mo lè kéwì sà mo lè ṣe kinní kan sà wọ́n ní Ẹ̀gbá ni èmi wà mo lè wá sà bàbá fún mi káàdì wọn wọ́n kọ Tọ́ba Ọ̀pálẹ̀ Incorporated sáré bẹ́ẹ̀ náà ṣe lọ ṣe káàdì nìyẹn tí mo kọ Adeslike Incorporated lẹ́yìn kan bá ní ọmọ tó ń jẹ́ Incorporated ni mo wá Tọ́ba Ọ̀pálẹ̀ yẹn wá sí OGBC wọ́n wá ní kí ló lè ṣe mo lè ké wọn lókè tó bá di next week tó bá lè wá next week táwọn wá ní kí n máa wá yẹn rédíò Lagos kí n tún ti yọ ni so bí mi sì wá sọ́dọ̀ wọn mọ́ nìyẹn títí mo padà ń pàdé wọn ní TV kí wọ́n ṣe program àwọn àti producer àwọn mìíràn tó kọ bọ̀dá yẹn slender báyìí so bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n pàdé ọ̀gá mi Ayọ̀délé Olóyè tí wọ́n ń pè ní Bàbá Aláyò ọkọ Cecilia Adéyẹmí aláyàmáwòtá bàbá àwọn boys so àwọn náà wá train mi ní radio and television. Okay, but ẹ̀bùn ewì yẹn náà máa tún ẹ̀. ṣé ẹ mọ̀ pé kí ṣe gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ni akéwì. èmi gan lè kéwì bẹ́ẹ̀ mi ṣe wà. ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá ń kéwì tí wọ́n bá rẹ́ni tó lè tútọ̀ wọn wọ́n á jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. so bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó tó wá di pé mi àtọ̀gá mi bẹ̀rẹ̀ ètò kan ní NTA Ìjẹ̀bú-Òde ní 2004 àpètò yẹn ní Ojúde Àríyá títí dọ̀la Ojúde Àríyá lọ́pọ̀lọpọ̀ máa ń pè mí. so ìgbà yẹn ni mo ti pàdé Tántálá àtàwọlọ àwọn náà wá ṣe prógráàmù ní NTA Ìjẹ̀bú àwọn náà wá ń gbà yẹn ṣùgbà tó yá bàbá tó ní tònẹ́rò nígbà tí ọ̀gá Tọ́ba Ọ̀pálẹ̀ yẹn kú àwọn náà wá ṣe program níjẹ̀bú ibi tá a ti di pé Ọlọ́run wa ní gbogbo ẹ bẹ̀rẹ̀ káwá ṣètò ní Amúlòdún FM nìbàdàn mo ṣètò ní rédíò Lagos lẹ́kọ̀ọ́ mo ṣètò ní Sweet FM Abẹ́òkúta ó pọ̀ bẹ́ẹ̀ lọ síbi tá a ti wọnú ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀bọ̀ mí jẹ́ kó pa ewì lọ́pọ̀lọpọ̀ nú àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ akéwì ni wọ́n ní bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà t'Ọlọ́run gbàdúrà wọn níbi iṣẹ́ ọ̀rọ̀ ṣe tán wọ́n ju ewì lẹ̀ so wọ́n wò pé ẹlòmíràn mọ̀ pé máa kéwì káàkiri máa kéwì bí ìyàwó bọ̀ tí mi gàdé bóyá fi kú kò fi ewì lẹ̀ èmi náà ṣàdéhùn pé èmi náà ò fẹ́ fi ewì lẹ̀ tó tí n bá tó ń dàgbà tí n bá tó ń lọ tí wọ́n bá fẹ́ ṣe project káwọn ọmọ yẹn lọ sí library kan lọ wo ohun tí mo sọ lẹ́nu record ká tó mú bẹ̀ pé àwọn. ẹ ti fi ewì yẹn ṣe record àbí. èmi ni mo ṣe record Ayé Ìbẹ̀rù tó mì ayé títì nígbà tí mo ṣe record Ayé Ìbẹ̀rù ayé ò tí ì dá Ayé Ìbẹ̀rù kí lẹ sọnù Ayé Ìbẹ̀rù yẹn. ní 2009 kọ́ ni mo ní ìbẹ̀rù ńlá gbáyé kankan lójú oorun lójú ayé ọkàn ẹ̀dá ń sọ púkẹ́púkẹ́ bí wọ́n bá gbọ́kẹ́ látojú oorun wọn á sáré látojú oorun wọn bí wọ́n bá sì gbọ́ kíkan ilẹ̀kùn wọn á sáré ta kìjikìji ojoojúmọ́ láyé ń kọ́kàn sókè aráyé ń gbé nínú ayé eléwo Ayé Ìbẹ̀rù ibi ìbẹ̀rù lẹ̀dá ń gbé. Adésọlá kí ló fa sábàbí ìbẹ̀rù àwọn alábìyamọ ń bẹ̀rù lórí ọmọ wọn ẹ̀rù àwọn ajọ́mọgbèsì ló ń bà wọ́n tí wọ́n ń jọ́mọgbé yọjú ẹ̀yọ nǹkan ara ẹ̀ lọ irú wọn ń bẹ ní kọ̀lọ̀fín wọn ń bẹ ní gbangba àwọn ìkookò ènìyàn tí wọ́n ń gbé láàrin ìlú bá a bá ṣọ́ra nítorí irú wọn kò léèwọ̀ ẹni tó rán wọn lọ sílé ẹ̀kọ́ ń bẹ̀rù pẹ̀lú ọmọ kí ni ó padà wá jẹ́ ìjà òkùnkùn dín tí wọ́n ń jà ní ọ̀sán ayédìbí tó ń bẹ so ewu yẹn lọ bẹ́ẹ̀ ó mèrè lórí Ayé Ìbẹ̀rù wọ́n ní bá àwọn ọkọ̀ ní gáréèjì ọkọ̀ ó balẹ̀ àgàgà èèyàn tó bá wọ sọ́ọ̀lẹ̀ nírònà ẹ̀rí tó dájú ni mo mú ṣàpẹẹrẹ ọ̀rọ̀ mi o Clifford Orji ló sòdì lọ́jọ́ sí ń kọ́ tó jẹ́ pé wèrè ló ń jẹ́ lójú aráyé wọ́n bá débi abẹ́ ìdúkà tó ń sùn odidi orí adarí hun ló ń yan lábẹ́ ayanran apẹ́ èèyàn ẹsẹ̀ yẹn àti ibi ìbàdí ó tún ń lo didi sẹ́lúlà méjì ìgbà tí mo ń wí yẹn GSM tí gbogbo wa ń lò yẹn ìwọ̀ ló wá bẹ́ẹ̀yàn wá ń lo sẹ́lúlà nígbà yẹn olówó nírú wọn méjì rẹ̀ tuntun ọ̀sàrà ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń pè ní Orji so mo kéwì yẹn gbà yẹn lọ àṣẹ kò jẹ́ tí ìdìbò ìbẹ̀rù. kò ìdìbò ìbẹ̀rù rárá but ewì tẹ̀yìn ké yìí ṣé ẹ rò pé èèyàn lè kọ kó dẹ̀ mọ́ bẹ́yìn ṣe mọ́ yìí. bẹ́ẹ̀ ni èèyàn lè kọ tó bá ti ní ẹ̀bùn
tí ò bá lẹ́bùn ẹ̀ ńkọ́. tí ò bá lẹ́bùn tó bá fẹ́ kọ yóò fara jẹ fún yóò fara jẹ fún torí nígbà tá a dé rédíò Lagos tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ kàbìtì wọ́n ní kò sówó ń bẹ o àràmọ̀ wà tí wọ́n ní kò sówó ń bẹ lọ́jọ́ náà lọ́hùn ní bí mọ́tò tí ń bí blọ́ọ̀kù méjì tí ń bí blọ́ọ̀kù mẹ́ta yìí o wọ́n ní kò sówó ń bẹ ẹ̀yin náà wò gbà tẹ́yìn náà tẹ́ ń bẹ̀rẹ̀ sówó wà ń bẹ ni tẹ́ mọ̀ kò tẹ́ tẹ́ pé ẹ fẹ́ ṣe program láago 4 ẹ̀yin ó ti dé sùúrù láago 3 tẹ́ mọ̀ sa rẹ́kọ́ọ̀dù ẹ mọ̀ ṣàwo rẹ́kọ́ọ̀dù jọ táwọn àá lò gbogbo advert tán fẹ́ lò everything táwọn gbọ́ everything ẹ tó gba advert mi lẹ̀ lórúkọ ara yín ọ̀gá ò tó lò wọ́n ní fún yín kọ́bọ̀ tó bá ti gbà pé òun fẹ́ kọ́ ewì àkọ́kọ́ kọ́ bọ́ sí ń ka Yorùbá á wà ní wà lọ tap lára àwọn èèyàn ìwé Bùnmi Ayélágbèrè ìwé Ìrònú Akéwì rèé tó sọ Ládàpọ̀ rèé máa gbọ́ rẹ́kọ́ọ̀dù wọn á máa kọ́ yóò máa fún ní tọ́pìkì ewì dà gẹ́gẹ́ bí wọ́n fẹ́ mọ blọ́ọ̀kù ní tẹ́ bá rà àwọn bíríkìlà tán bá mọ blọ́ọ̀kù lọ tán bá débì kan mọ̀ pé odidi blọ́ọ̀kù òwúlò ń bẹ wọ́n á fọ̀bẹ̀ sá sí méjì nígbà ni wọ́n á sá sí mẹ́ta. bẹ́ẹ̀ni sọ́kàn mi ó ti yí ẹ iṣẹ́ tí ń rìn yẹn ok mo ń gbádùn. wọ́n pè ní kan ní plọ́ọ̀mù. á fi plọ́ọ̀mù ẹ̀. wọ́n fi wowó tí ewì tẹ́ ẹ̀ bá ti tó kò ní í jọ ewì mọ́ torí ewì ni pé Katsina ti ń sọ Yorùbá èmi ń sọ Yorùbá èmi tó wá fẹ́ sọ Yorùbá kí Katsina tó máa wò mí iṣẹ́ ńlá ni. máa gbé gbabi tó jẹ́ pé. ẹ gbọ́dọ̀ nínú ìwé Lárànjọ Adépọ̀jù tó pè ní Ìrònú Akéwì lọ́wọ́ bẹ̀rẹ̀ níbi ìfáàrà wọn ní ẹyọ ọ̀rọ̀ kan àbí àkójọpọ̀ ọ̀rọ̀ ó lè gba akéwì ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí àbí ọjọ́ òun kọ ewì lọ́wọ́ ní kíní ò lọ níbi tí mo fi sí wàá wá fi báyìí lẹ̀ wàá ṣeré lọ wàá mú mi wàá sùn o gbọ́dọ̀ rí n tó máa ẹ lọ ìbàbá Lárànjọ Adépọ̀jù wọn mánéèjì ọ̀rọ̀ síbi kankan bàbá Túbọ̀sún Ládàpọ̀ àwọn ọ̀pẹ odidi eré ayé kò tọ́ máa wọlé mọ́ra bá. Bàbá Adébáyọ̀ Fálétí ń kọ́. Bàbá Adébáyọ̀ Fálétí bàbá kí wọn nu rẹ́kọ̀dù wọn nígbà tí wọ́n kí àwọn ọmọ Yorùbá wọ́n ní Yorùbá l'Adébáyọ̀ Fálétí sọ tó dọ̀gá àgbà so bàbá Adébáyọ̀ Fálétí ìwé ìwé wọn wà nílẹ̀ bàbá Akínwùmí Ìṣọ̀lá àwọn ni wọ́n kọ ìwé tá a kà ní tàbí sí wàhálà ìpín pè ní àfàìmọ̀ àkọ́kọ́ dáyé mo ṣe báyé gún máa rìn falala má sọ̀rọ̀ gbẹ̀dẹ̀ má gbẹ́sẹ̀ sókè má tàpá lálálá má jẹ ń tán má ṣe inú wọn lé ọ̀rẹ́ nìkan ni mo mọ̀ wọn ò mọ̀tá gbogbo ayé ló máa ń rí bí ìbábá ẹni kò pẹ́ kò dìnnà wọ́n ní mo ti ń gbọ́n bí mo rẹ́rìn púpọ̀ má jẹ̀kú bí mo sọ tí mo rí wọn á gbá mi lẹ́nu ewì bàbá Túbọ̀sún Ládàpọ̀ nù bàbá Sùpọ̀ kò ṣeé má ní. kò ṣeé má ní. aládìtú òwe bàbá wọn sọ pé òjò ló pàlàpà ló sọdà mógùn fewúrẹ́ ewúrẹ́ wọlé àpọ́n jùrù fẹ́fẹ́fẹ́ kí làpọ́n jẹ tí ó kù lẹ̀dẹ̀rán. àpọ́n ni bachelor. ẹ ti ń jẹ́ akéwì ń sìn ẹ tún ń ṣe MC so wọ́n lè pè yín fún gbogbo ẹ̀ pọ̀ nìyẹn. wọ́n ń pè mí fún gbogbo ẹ̀ papọ̀ àádẹ́sí lọ́tọ̀ọ̀tọ̀. lọ́tọ̀ọ̀tọ̀ báwo. a ṣe tí ó dúró à ń gbọ́dọ̀ bá débi ewì wọ́n foríkì síbi à koríkì ìyá yẹn ní sátọ̀dẹ̀ tó lọ a lọ síbi program ní ìfẹ́ center kan tó bí níjẹ̀bú kó má dàbí ìpolówó téèyàn sanwó màmá yẹn ṣe 85 years as MC akéwì ń bẹ̀ wọ́n sanwó ewì lọ́tọ̀ wọ́n sanwó MC lọ́tọ̀ wọ́n sì gbádùn wa màmá yẹn àyín lẹ́nu yẹn lọ́wọ́ wọ́n lẹ́ni ti Oriki mi wọ́n yẹn wà ní kí wọ́n wá dì mọ́ màmá yẹn tí wọ́n ṣàdúrà torí mo kì wọ́n débì kan tí wọ́n tó mi bọ́ lójú wọn nígbà tí Ajóbí Wékè àwọn Ọbásanjọ́ ní ìyá 2000 àwọn bàbá sunkún akéwì gbọ́dọ̀ kì í kó forin ewì rìn ẹ́ níjàkí lásán táwọn bàbá ńlá bàbá yín ṣe. báwo lẹ̀yin ṣe mọ táwọn babaláwa ṣe. ó máa wá nínú Yorùbá wọn ní ìtàn nípa ìdílé kó wá ní sọ̀rọ̀ èèyàn tó jẹ́ nítorí pé Yorùbá ó béèrè so ṣe bí Oríkì yẹn àwọn ìtàn iṣẹ́ táwọn bàbá kan ṣe ló ń tò papọ̀ tó fi ń doríkì. wọ́n máa ń kí mi pé ẹ̀kí ládé gbó ẹ̀kí mọ̀rọ̀ mu pé ẹ̀kí máa múyan kókò pẹ́kọ̀rọ̀ ẹ̀kí máa mẹ́ẹ̀kọ́ àrùfín àná ọmọ olówó ní jíde òtòṣì ní jẹ̀lása ọmọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. àtún akọ ẹ̀kọ́ lẹ́yìn tí mo gbọ́ fúngbà àkọ́kọ́. ṣó yẹ kó máa pè mí lọ́mọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. bẹ́ẹ̀ ni tí wọ́n bá kíyàn tí ó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ìwúrí ni fún àwọn ọmọ ìrandíran. ṣé ó wá dáa kó máa sọ pé mi ọmọ olóko à ń jà sí ọmọ afokótò. tá bá fẹ́ kí ilé tiwa wọn ò ní ọmọ adọ́kọ lójú ọ̀gbàrá kíyan rìn ó má dà sí. ẹ ó ti parí jẹ́ máa fi sórí kìíní. ẹ máa lórí kìíní lọ. ọmọ olóko à ń jà sí ọmọ afokótò lọ ariwo. bá a kí ni iṣẹ́ yìí ń sìn ṣé ẹ̀yin sì lè kọ́ọ̀yàn. bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo lè kọ́ọ̀yàn kọ́. ẹ ti láwọn ọmọ tẹ́ ti kọ́. bẹ́ẹ̀ ni sà mo ti lọ́mọ tí wọ́n mi iléeṣẹ́ rédíò títí káàkiri ayé. ẹ dárúkọ bíi mélòó kan fún wa. Olúwaṣẹ́gun Àjàyí Aláṣeyẹ Oòduà ọmọ mi ni. ó mi ayé lọ́wọ́ ó mi rédíò bíi píkí rédíò ya. Fàílàtù Ògúnkọ̀yà ẹni ọlá awẹ́lóhùn pírẹsẹ̀ntà. awẹ́lóhùn ọmọ mi ni. Rábìù Alẹ́nulọ́rọ̀ odidi general manager rédíò kan ni. ó wà ń bẹ̀. sórí yẹn náà ṣe kọ́.
gbogbo everything pápátá èèyàn ó ti lẹ́bùn lára o nígbà míì wà Ọlọ́run ti pèèyàn ní nǹkan látọ̀run ṣùgbọ́n yóò gbàbì kan kọjá kẹ́bùn yẹn lè jáde wá àwọn bọ̀dá àkímọ̀ nínú ju yọ wọ́n gbọ́dọ̀ wà gàdé bóyè kọjá wọ́n lẹ́bùn láti ilé wọn wá kódà ẹlòmíì ti ń practice láti ilé ẹ̀ wá ṣùgbọ́n ó máa débẹ̀ ó máa mọ̀ kò sẹ́ni tí ò lẹ́ni tó wò kódà kó má lọ bá ní studio ọ̀gá mi rèé mentor mi rèé role model mi rèé. Okay, now àwọn tí ó ń gbọ́ ìgbà kan náà mo tún rí pé tí ń ṣe birthday ìgbà kankan surprise I'm sorry ẹ tún ti ń ṣe. à ń ṣe lọ́wọ́ báyìí àti kan láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni a ti lọ surprise birthday nílọrin Dubai ń bọ̀ lójú ọ̀nà lọ́wọ́lọ́wọ́ tí àwa àtàwọn onílù wa ó lọ surprise birthday ní Dubai. torí mo rí pé ẹ mú yẹn náà lókùnkún dùn. bẹ́ẹ̀ ni. Okay, àwọn tó ń wò wá ń sìn káàkiri àgbáyé bóyá wọ́n fẹ́ pè yín fún MC àbá Kewi now ṣé ẹ tún lè ṣe wì fáwọn tó ń ṣọjọ́ bí ọ̀pọ̀ àwọn tó ń wò wá láti lóyìnbó yìí sìn yín. nọ́mbà wo platform yín kò sí mọ́tìfẹ́rẹ́nì tí wọ́n ní kàn wá ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń kéwì fún láti ọdún 2019 mi rí 80% wọn rí. ẹ send orúkọ yín ẹ send àwọn pictures ẹ send ẹni tó ní kẹ́ kí wọn àwa package ẹ̀ àwa send ẹ̀ sí wọn àwa post ẹ̀. kí ni platform yín lórí social media kan tẹ̀ lọ. Adéṣọlá Bakini lórí Facebook Adéṣọlá Bakini lórí Instagram @Bakini Global. @Bakini Global. lórí TikTok Adéṣọlá Bakini. Okay, YouTube ńkọ́. lórí YouTube Adéṣọlá @Bakini Global. @Bakini Global. mo ti mọ Paso kí n tó di sọ̀rọ̀sọ̀rọ̀. mo ọ́n jẹ́ olórin tí ẹ pé ọmọkùnrin fẹ́ máa soge ìwọ náà ó dà kẹsẹ́ ti rà èyí kọ̀ọ̀kan mú lọ sí dìkírẹ́tì báyìí ní Paso ni mo kọ́kọ́ rà. bẹ́ẹ̀ ni so Paso ni mo kọ́kọ́ rà ó láwọn olórin tí táwọn ẹ̀gbọ́n mi máa ń gbọ́ tán mi sọ ọmọkùnrin o lọ́kàn rán wa sóbìnrin kan sí kan tó yàrá kan fi kàlẹ́ndà sí gbogbo yàrá wọ̀ nígbà táwọn ó rà tiwa Paso lálákọ̀ọ́kọ́ 1994 ni mo ti mọ Paso ṣùgbọ́n 1998 ni Paso tó mọ̀ mí ni Paso tó rí mi kí Paso tó wá mọ̀ pé ẹnìkan ń jẹ́ Bakini bíi 2012 wọ́n ṣe wá mọ̀ mí Ọlọ́run wá ní kí n darapọ̀ mọ́ ẹgbẹ́ Pasuma Fans Club ní Nàìjíríà tí mo wà ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn níjẹ̀bú Òde sọ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ni gómìnà fún ẹgbẹ́ Pasuma Fans Club ní ìpínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ni látọdún 2022 wow mo ti wọlé gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà mo contest lẹ́ẹ̀mejì tí mo lulẹ̀. ok ẹlẹ́ẹ̀kẹta lẹ wá. mo wà lórí ètò lọ́jọ́ kan lórí NTA àwọn ṣètò ìgbà yẹn ó ti wá di ká máa ka message ayé GSM ti dé wọ́n á text message kò tí ì sí Facebook o ẹnìyẹn kan ní you people it's just like you people are not capable to do this thing just find another person and give this place. so ó rẹ̀ mí lọ́jọ́ yẹn mo ti lọ gba ewì rí ó dé ewì Èkìtì tí mo ti practice ewì Oriki yẹn fún mi 2 weeks bàtà máa dé event ìyàwó nípa pẹ̀lú wa wà nù mọ́tò tán ti ṣe wà ní ẹ̀yìn lákèrè mo lé mi nínú àìjọ mi fẹ́ kẹ́ kì mí ní ọmọ kíní kan ẹ kàn sọ pé ọmọ Jésù mo wá ní bá lọ bá ẹ̀gbọ́n ẹ̀ tó pè mí ìyẹn èló lówó yín mo ní iye báyìí àti fún mi ní ẹ ó kàn tó fi ní àfowó yẹn ni ó ní òun là ń ṣe wedding fún tó bá fẹ́ la máa ṣe fún. ẹ̀yin ti prepare wa ẹ̀gùn yẹn máa gun yín gan. ó wà ń bẹ̀ bí ká lọ sóde. ṣé ìwé ọmọ Jésù tún wà ní. bá a ṣe lọ bẹ̀rẹ̀ náà nìyẹn la bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí Jésù jọ. ṣé Jésù lórí kìí. Jésù ọmọ Mèrí ọwọ́ òsì bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ ọba tó wá sílé ayé tó wá lajú àfọ́jú ọba tó wá tọ́jú arọ òun náà làkàbà tá a máa gùn lọ́dọ̀ Èdùmàrè kí Jésù lọ náà nù akéwì ànábì. ẹ wá ń sọ pé ọmọ Jésù ló ń ṣèyàwó. so ó wà ń bẹ̀ bí ká gbowó ká wà lóde ká fẹ́ jáde ńgbà tí Alhaji Wasiu Ayinde ń play tèmi fẹ́ jáde nínú họ́ọ̀lù táwọn ọmọ ta ni mo fún 10,000 tẹ́ ní kò tó mo ní Alhaji gangan tó gba millions lè dáhùn lórí ọba ń lọ. ẹ̀yin ò lọ́lọ́pàá ni. bí káwọn ta tó wọn pé rọ́ọ̀sà ló sanwó sí o abọ́jú ẹ̀jẹ̀ lọ́ọ̀dẹ lọ́n bí o. Bakini gbogbo ẹni tẹ́ fẹ́ ṣe ohun tó ní ṣe pẹ̀lú ewì àbí MC tó dángájíá ní pàtàkì káàkiri àgbáyé. àwọn orin bí oró ṣúgà bíi tìrèké tí kán sẹ́nu onífàájì bójúmọ́ bá mọ́ orin bí oyún ìbejì àti bẹ́tà tí finú yeye tó bí wọn lọ́mọ àwọn orin pàpàpà bí ẹni gbálù bàtà lójú gbogbo wọn bá fẹ́ ṣe láyé ẹjẹ́ àfitì kábíyèsí Èdùmàrè kún olúwo ọba ló dáyé olúwo ọba ló lè lu ayé pa kábíyèsí ọba tórúkọ rẹ̀ ń rọ̀jò èèmọ̀ ọba tí ò lálàfisùn kò lálẹ́fúwé kò lólùgbàmọ̀ràn ọba tí dápa tí dákun lóun nìkan paríparí òfin arọ̀gọ̀dọ̀ ọ̀rọ̀ ńlá olórúkọ tí ò lá. tá a bá fi Bakini lẹ̀ àní kò ń bí bọ̀dọ̀ adẹ̀síwá ń jẹ̀bú àṣì lọ́pọ̀lọpọ̀ àwọn ètò tẹ̀sí máa gbádùn
níjẹ̀bú tá a wà ẹ fún wọn ní tẹlifóònù nọ́mbà yín sà. WhatsApp number mi 080 37 01 6354. lẹ́ẹ̀kan sí i. 0803 701 6354. ẹ ṣé gan Bakini ilẹ̀ Yorùbá ta ló fún yín lóye yẹn. ọ̀gá mi Ayọ̀délé Olóyè ọkọ̀ sílẹ̀ Adéyẹmí wọ́n gbàtà bẹ̀rẹ̀ ètò Ojúde Àríyá segment ni mò ń ṣe ń bẹ̀ 5 minutes. àwọn tó bá fẹ́ kíyan ra káàdì ẹ̀rọ lọ́jọ́ òbí kankan bàbá olùkíní ti dé o tó máa bá a kíyín Bakini. òun náà ló bá di. nọ́mbà kọ́ìn ẹ̀ bẹ́ẹ̀. òun náà ló dorúkọ wa. ẹ ṣé gan Bakini. You are welcome, sir. Yes. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé orúkọ mi ò yí padà Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí wọ́n dẹ̀ máa sọ̀dí kẹ̀kẹ́ sí tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ sáré lọ sí YouTube ń sìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ǹtì sí nítorí pé mi ò kí ń gbórin mi o t'Àlàní Nightingale ò bá ti sọnù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn ẹ wá mọ̀ nǹkan tẹ́ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ń bẹ̀ ẹ lọ sí Instagram ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín níbàdí kẹ́dẹ̀ máa comment ẹ ṣẹ́gun ẹ̀yin tèmi and make sure you share ẹ share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín tí Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́. bàbá máa ń yan